alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sórí ètò Jímọ̀ Olóyin níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV. Àdúrà wa sọ́ba láwùrábí ni wípé ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ náà la ṣe lókè pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. I can hear the footsteps from afar, drawing near until it hit my heart. Heard a knock, so I went to the door. Not like any knock I've heard before. This was very gentle in approach. Felt it came with happiness and hope. Now I feel my heart is beating fast. Open up to my surprise at last. Ya Allah, thank you for another chance standing at my door. Ya Allah, you've given me hope. Delivered this gift right to my home. مرحب مرحب يا رمضان، أحيي قلوبنا بالقرآن، حل ليالنا بالقيام، أهلا أهلا بالصيام. يا رمضان يا رمضان، شهر الرحمة والغفران. مرحب مرحب يا رمضان. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tí a wà yìí àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV. Ọlọ́run wá wọlá Jímọ̀ Olóyin tòní yóò bá wa dúpẹ́ fún yín o. Gbogbo bí ẹ ṣe ń wo àwọn ètò wa lórí ìkànnì tí a wà yìí, àdúrà yín ó gbà lọ́lá Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin aráàlú, gbogbo yín náà la kí o. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ṣe máa ń sọ fún wa lórí ètò Jímọ̀ Olóyin lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kọ́lọ́hun ó ṣàánú àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ni. Ẹ jẹ́ á ṣọ́ra lójú pópó. Lẹ́nu jọ́ mẹ́ta yìí a máa gbọ́ wípé ọkọ̀ epo ó ṣubú lulẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká fi èyí ká fi ṣàríkọ́gbọ́n. Ibi yòówù kírú ìjàmbá báyìí, ibi yòówù ó bá ti ṣẹlẹ̀, ẹ jẹ́ ká máa sá fún ẹ̀mí wa. Ọlọ́run ó gbà wá ní o. Àwọn kan ó sì tún lórí láyà, wọ́n ó gbé nǹkan wọn lọ máa fi bu epo nígbà tí ọkọ̀ epo bá ṣubú lulẹ̀. Èyí kù díẹ̀ káàtó fún wa o. Ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ́mi ń wí, nítorí wípé ìjàmbá aná tí ẹ rí un ó lágbára pọ̀. Mo sì fi ń dá yín lójú o láti ọjọ́ tá a ti ń gbọ́ wípé ọkọ̀ àjàgbé elépo pé wọ́n máa ń ṣubú lójú pópó. Ṣàṣà níbi tí iná ò ti ní ṣẹ́yọ nínú gbogbo àwọn irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀. Tírú rẹ̀ bá ti wá ṣẹlẹ̀, ẹ dákun ẹ jẹ́ ká sá fún ẹ̀mí wa, ká má rò pa àrífà, ká má lọ já sọ́run alákejì. A sì tún rọ ẹ̀yin ìjọba wa náà, ọgbọ́n tí ẹ bá lè bá wa dá sí àwọn ọkọ̀ àjàgbé elépo yìí tí wọn ò ní fi máa ṣubú lójú ọ̀nà lójú pópó wa. Yálà bóyá bá wa ṣe ọ̀nà wọn láyè ọ̀tọ̀ ni, àbí kí wọ́n máa rìn lọ́gànjọ́ òru. Tírú nǹkan báwọn bá tiẹ̀ ṣẹlẹ̀ lọ́gànjọ́ òru, kílẹ̀ tó mọ́ wọn ti wá àtúnṣe sí i. Orí wa ò ní gbàbọ̀dè láṣẹ Ọlọ́run ọba. Ebi tàwa olórin ọ̀rọ̀ takú ara bàbá sọ̀rọ̀, òde ọ̀run ló ti wá o. Tẹ́lọ̀rọ̀ tó lórin bá sọ Ọlọ́run ló ń sọ̀rọ̀ yẹn, toró jíṣẹ́ Ọlọ́run ló wá o. Òdodo lọ̀rọ̀ wa, pàǹtí lọ̀rọ̀ wa, ènìyàn kan kò fi kọ́gbọ́n, ẹ má sọ pàjá ló ń gbọ́. Nítorí pé bẹ́ẹ̀ náà yọ. Bẹ́ẹ̀ ni, Bẹ́ẹ̀ náà yọ. Àlàbí mi Jíbọ́lá, bàbá Bárakàtú, èèyàn ò lè ṣe gbẹ́nàgbẹ́nà, ó yẹ kó rọ́jú ṣe gbẹ́nàgbẹ́nà. Ẹ̀tẹ̀ ń bẹ nínú ìbọ̀bọ̀,
agéwọ́ wa ní bọ̀wọ́ ìrọ̀rí dídán finú ṣàkísà o kúrọ̀ ní ẹ̀tẹ̀ ló ń mú wa irọ́ dórí igi irọ́ pín òtítọ́ rìnrìn rìn òtítọ́ dọ́rùn àjùlé o. òdodo lọ̀rọ̀ wa fáàtì lọ̀rọ̀ wa ẹni bá kàn kó fi kọ́gbọ́n ẹ má sọ pàjá ló ń gbọ́. bẹ́ẹ̀ lọ́dún bárakàtú bẹ́ẹ̀ lọ́dún wàsá. Àlàó mi Dékúnlé màláìka ńlá lóyún lòun àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ẹ̀jẹ̀ ń dá sọ̀rọ̀ yìí o. ohun tó bá dé bójú ó dé bá mú ara mi àrùn tó ń ẹni dé a wí bójú. fún ọba jí ó gbọ́ o ẹni a sọ̀rọ̀ fún kọ́ba mi aláwùrábí kó jí ó gbà àwí ìgbọ́ àfọ̀ ọ̀gbà irú wọn ní padà kíkà àbámọ̀ bọ ẹnu ẹ̀ka ẹ̀ mọ́ bá a padà kíkà àbámọ̀ bọ ẹnu náà la fi ń síra wa létí lórí ètò Jímọ̀ Olóyin lórí ìkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV ẹ̀yin ògún òní fẹ̀jẹ̀ wa wẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Abáríkà Jímọ̀ tòní a sì tún kú ojú lọ́nà àwẹ̀ Ramadan oṣù lámúlánà tí ń bọ̀ yìí yóò bá wa láyé yóò bá wa láàyè yóò bá wa lálàáfíà ara láṣẹ Ọlọ́run ọba atúní ká fi àsìkò yìí ká fi sọ fún gbogbo wa ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí àsìkò àwẹ̀ Ramadan náà ló wọlé wẹ́rẹ́ yìí ẹ wá sọ nígbàwọ́ ètò lórí ìkànnì yìí ètò ẹmú sàárì jẹ́ ní tàbí ìrun pípè ẹ̀yin náà bá wa dá ṣiṣẹ́ olóore lórí ìkànnì yìí lówó tí ògùn pa ní o ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07033451398 yálà ìwọ ń bẹ lókè òkun ní àbí èyíkéyìí ààyè tí ẹ bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wá fẹ́ bá wa darapọ̀ lórí ìkànnì yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà la ti sọ̀hún ẹ darapọ̀ mọ́ wa kájọ ṣiṣẹ́ olóore kájọ ṣiṣẹ́ ládàá ẹ wá sọ nígbọ̀wọ́ ètò lórí ìkànnì yìí abẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fún àwọn mùsùlùmí àwọn tí ń gbà àwẹ̀ yálà ẹ fẹ́ fún wọn lẹ́bùn kan tàbí kejì ní tí wọ́n è sínú àbí tí wọ́n ò fi jí sàárì ẹ sáré tètè ká ẹ máa bọ̀ lórí ìkànnì yìí àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV kódà ká ẹ mọ̀ sí ń bẹ̀ gan á bá yín fi jíṣẹ́ á sì tún ṣe àkàálẹ̀ rẹ̀ tá a tún dákọ yín pé ẹni báyìí o òun ló ní ká fún yín ní ẹ̀bùn yìí. ọ̀rẹ́ mi máa ṣe dúró wojú ẹ̀ ṣe lọ́nà ọ̀rẹ́ mi máa ṣe dúró wojú ayé ilé ayé kò dúró tẹ̀lé kankan o ilé ayé kò dúró tẹ̀lé kankan ilé ayé ó sáré ó sáré kó má ṣe dúró wojú ẹ̀. ọ̀rẹ́ mi o má ṣe sùn wo ayé yìí kálukú jà ó ti yẹ ní ilé ayé kò má má dúró má ṣe ṣọ̀lẹ má ṣe ṣòfò má wà gba aláàkó sáré kékeré tó mọ kó jẹ pẹ́ mọ́ torí ayé ilé lójúmọ́ ọ̀rẹ́ mi má ṣe dúró ojú ẹ̀ ọ̀rẹ́ mi má ṣe dúró ojú ayé ilé ayé kò dúró lẹ́nu kankan o. Ilé ayé kò dúró lẹ́nu kankan. Ilé ayé òní ó sáré ó sáré ó sáré kó má ṣe dúró ojú ẹ̀.
ẹsẹ̀ gbọ́tàn yìí látọwọ́ Afroblackies abẹ́ẹ̀rí báyìí àwọn afrobeat eléyìí tún lè pọ̀ yálà ìwọ tí o nífẹ̀ẹ́ sí eré wọn tẹ́ fẹ́ pè wọ́n níbi ayẹyẹ yín yálà ẹ̀ ń sọjọ́ òbí àbẹ́ ń sòkú àgbà àbí onírúurú ayẹyẹ tí ẹ̀yin bá ń ṣe ẹ pé Afroblackies yóò bá yín kọrin inú yín ó dùn ìlú Òṣogbo níbí náà ni wọ́n wà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ lójú amóhùnmáwòrán yín àwọn gangan ni wọ́n gbé Yorùbá bọ̀ wọ́n ní polówó ọjà báyìí ṣe bóun làgùn mu òwò ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí lẹ́yọ̀ sọ́kà ká bá yín polówó ọjà yín lówó tí ò gún pa Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV èyíkéyìí ìlú ibi tẹ́ ẹ bá wà ẹ sáà pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àwa náà láàgbé onírúurú òwò tẹ́yìn bá ń ṣe yálà oníṣẹ́ ọwọ́ ni ìwọ fẹ́ ká polongo ká bá yín polongo ààyè ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ọwọ́ yín náà àǹfààní wà lórí ètò yìí Jimoh Olóyin la pètò níkànnì Àgbàlẹ̀ Oníwẹ̀ African TV lórí YouTube lórí TikTok lórí Facebook page wa Àgbàlẹ̀ Oníwẹ̀ African TV gbogbo àwọn ètò wa látọjọ́ Monday títí di ọjọ́ Sunday náà ni a ní àwọn ètò kọ̀ọ̀kan lọ́lọ́kan òjọ̀kan tí a mọ̀ mú wá sí ojú amóhùnmáwòrán yín ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Ọlọ́run ọba tọ́ ẹ ní rí jù báyìí lọ lórí ètò Jimoh Olóyin ọ̀pọ̀lọpọ̀ Jimoh náà la ṣe lókè èèpẹ̀ ìpàdé wa tún di lọ́jọ́ mẹ́jọ.